Dédé àsìkò yìí yóò dára fún wa ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Kó tó di pé ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ìkànsíra ẹni sí ààrẹ Bọ́lá Tinubu, ọ̀gbẹ́ni Daniel Bwala, òun mà ló ti sọ̀rọ̀ kan wípé bó ti wù kórí o, àwọn apá èèyàn láti gúúsù ìlà oòrùn ilẹ̀ yìí wọn yóò dìbò fún ààrẹ Tinubu lọ́dún 2027 àti wípé ààrẹ Bọ́lá Tinubu lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC yóò rí ìbò tó ń lọ bíi mílíọ̀nù 2 láti ọ̀dọ̀ àwọn ènìyàn lápá àríwá ìlà oòrùn ilẹ̀ yìí nínú ètò ìbò, gẹ́gẹ́ bí Bwala bó ti sọ̀rọ̀ náà lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ó ní fún àpẹẹrẹ, bí wọ́n bá wò dáadáa nínú ètò ìbò ọdún 2023, ó ní àwọn èèyàn ọ̀hún ni wọ́n gbìyànjú tí wọ́n sa ipá àti agbára, èyí tí ìbò tí wọ́n rí lọ bí 1,160 ní apá gúúsù ìlà oòrùn ilẹ̀ yìí. Ó wá ní lẹ́yìn gbogbo akitiyan ààrẹ Tinubu fún apá gúúsù ìlà oòrùn lẹ́yìn tó ti dórí ipò gẹ́gẹ́ bí ààrẹ kò má kéré jù, ó ló sì ń tẹ̀síwájú láti mú ayé rọrùn fún gbogbo àwọn ènìyàn lápá ibẹ̀. Ó ní nípa ìdí èyí, ìbò ni wọn yóò fi san oore fún ààrẹ Tinubu lọ́dún 2027, èyí tóun sì ní àfojúsùn wípé ààrẹ Tinubu yóò ní ìbò tó tó bíi mílíọ̀nù 2 lápá gúúsù ìlà oòrùn ní orílẹ̀-èdè Nàìjíríà. Daniel Bwala tó tẹnumọ́ wípé bó ti wù kórí, ààrẹ Tinubu ni ààrẹ tí ó jáwé olúborí o. Ó ní bá a bá rí àwọn ẹgbẹ́ alátakò yòówù tí wọ́n lè kóra wọn jọ tàbí wọ́n mú ẹnikẹ́ni yòówù sílẹ̀, ó ní wọn yóò fi ìdí rẹmi sọ́wọ́ ààrẹ Tinubu. Ó ní kódà bó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè yìí tó tún fẹ́ padà díje dupò, eyín ọ̀mọ̀wé Goodluck Jonathan lọ́dún 2027, ó ní kò lè jáwé olúborí. ààrẹ Tinubu yóò fi ẹ̀yìn gbogbo wọn yóò fi wọ́n igi ni, nítorí wípé ọmọ ẹni báyìí kò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíín. Ó ní iṣẹ́ tí Tinubu ṣe ó kọjá kèrémí eléyìí tá a fi ẹnu tẹ́ńbẹ́lú rẹ̀. Ó ní púpọ̀ nínú àwọn iṣẹ́ tó sì ń ṣe ni yóò fi hàn wípé ààrẹ Tinubu kójú òṣùwọ̀n láti jẹ́ ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìjọba àpapọ̀ ni wọ́n ti ní wọn yóò ná tó owó tó ń lọ bíi tírílíọ̀nù 3.8 náírà fún àtúnṣe àwọn ààyè tó ti la ẹnu sílẹ̀ lórí afárá kẹta ní ìpínlẹ̀ Èkó. Alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ òde lórílẹ̀-èdè wa Nàìjíríà, ọ̀gbẹ́ni Dave Umahi, èyí tó fi ọ̀rọ̀ náà fún àwọn oníròyìn lẹ́yìn ìpàdé alágbolé tí ìjọba àpapọ̀ tí wọ́n ṣe ní ọjọ́rú, èyí tí ààrẹ Tinubu tó léwájú ìpàdé náà nílágbára nílùú Àbújá síwájú kó tó tẹ ọkọ̀ bàálù létí lọ́jọ́bọ̀ lọ sí orílẹ̀-èdè Japan àti orílẹ̀-èdè Brazil. David Umahi tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ sọ wípé lẹ́yìn gbogbo àyẹ̀wò tí àwọn ọ̀jọ̀gbọ́n àti àwọn tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ afárá ní ṣíṣe tí wọ́n ṣe lọ́dún náà lọ́hùn tí wọ́n ṣe ni wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè tó ti di ẹgẹrẹmìtì lórí afárá àti ní abẹ́ afárá náà tó fi lọ sínú àwọn òpó èyí tó gbé afárá ọ̀hún dúró nínú omi. Ó ní gbogbo àkọsílẹ̀ owó tí wọn yóò ná, owó onírú, owó oníyọ̀, owó epo, owó ata, ó ní ó lọ bíi tírílíọ̀nù 3.8 náírà, 3.8 trillion naira ni wọn yóò fún afárá náà fún àtúnṣe èyí tí wọn yóò ṣe sí o. Dave Umahi ní ọdún 2013 àti ọdún 2019 ni wọ́n ti ṣe àyẹ̀wò àtúnṣe kẹ́yìn lórí afárá náà. Ó ní ojoojúmọ́ sì rèé ni wọ́n lo afárá ọ̀hún ní ọkọ̀ tó ń lọ tó ń bọ̀ ńbẹ̀. Ó ní yàtọ̀ sí afárá kẹta, eyín Third Mainland Bridge, ó ní afárá kàtàtà mọ̀ sí Kata Bridge náà, ó léyìn náà ti nílò àtúnṣe, léyìí tí wọ́n sì ti ṣe gbogbo àyẹ̀wò tó yẹ kí wọ́n wò, tí wọ́n ti mọ ọ̀nà tí wọ́n yóò gbà láti ṣe ìyún náà.
ó ní àwọn afárá méjì wọ̀nyí tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó ni wọ́n nílò àtúnṣe nítorí kánmọ́nkóbò nítorí ààyè tí wọ́n wà ó léwu gan ni nǹkan ò sì gbọdọ̀ ṣe wọ́n. Ó ní afárá kàtà yìí wọ́n gbọdọ̀ ṣe òun náà. Ó ní ṣùgbọ́n ti Third Mainland Bridge lèyí tí wọ́n fẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ o tí wọ́n yóò sì lo 3.8 trillion naira fún kí wọ́n tún ṣe. Ó ní ṣùgbọ́n tó bá jẹ́ pé wọn yóò kọ́ tuntun ni David Umahi ní 3.6 trillion naira ni wọn yóò fi kọ́ afárá tuntun eyín ti Third Mainland Bridge ní ìpínlẹ̀ Èkó. Àwọn àjọ tó ń gbógun ti wà ìbàjẹ́ ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ EFCC lónìí ni wọ́n kó àwọn afurasí àwọn tí wọ́n hùwà jìbìtì lórí ayélujára tí wọ́n rí ọwọ́ tò nínú gbọ̀ngàn olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library tó wà nílùú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn eyín OOPL èyí tí wọ́n rí kó lọ́jọ́ àìkú èyí tó kọjá yìí. Àwọn èèyàn ọ̀hún tó ń lọ bíi 73 ni wọ́n fojú wọn ba ilé ẹjọ́ lónìí fún ẹ̀sùn kan sí kejì èyí tó jẹ́ wípé wọ́n ká mọ́ wọn lọ́wọ́ tó ti lòdì sí òfin ilẹ̀ yìí. Gẹ́gẹ́ bí àjọ EFCC ti sọ di mímọ̀, wọ́n ní àwọn èèyàn náà ni wọ́n rí ọkọ̀ tó ń lọ bíi 18 àti àwọn ẹ̀rọ alágbèéká ni wọ́n rí gbà lọ́wọ́ wọn tó ń ti oríṣiríṣi àwọn ìwà tí ò tọ́ èyí tí àwọn ènìyàn ọ̀hún tí wọ́n ti ń fi ẹnu wọn jẹ́wọ́ rẹ̀ fún àjọ EFCC. Nípa ìdí èyí lónìí gangan ni wọ́n fi ojú wọn ba ilé ẹjọ́ o. Díẹ̀ nínú àwọn tó ń lọ bíi 23 ni wọ́n kó relé ẹjọ́ láti wá ṣàlàyé ìwà tó fà á tí wọ́n fi ń wu àwọn ìwà èyí tí ò tọ̀nà yìí. Bákan náà ńlájọ EFCC ni wọ́n dá èsì ọ̀rọ̀ padà fún àwọn tí wọ́n jẹ́ olùdarí OOPL ọ̀hún wípé ààyè tí àwọn wá síbẹ̀ ní ilé ìtura èyí tó jẹ́ Legacy Hotel tó ń bẹ nínú gbọ̀ngàn ọ̀hún. Ó ní kì í ṣe gbogbo ààyè tó ń bẹ nínú OOPL gangan làwọn wọ̀ bí kò ṣe ilé ìtura tó ń bẹ níbẹ̀ tí àwọn sì ti rí àwọn èèyàn tí wọ́n wá o. Ó ní nípa ìdí èyí gbogbo ẹ̀sùn èyí tí wọ́n kà sí wọn lọ́rùn wípé ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ gangan ní àfojúsùn wọn láti wá ṣe ìkọlù sí kí wọ́n sì gbé bàbá náà. EFCC ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá. Àwọn ò wá sí ọ̀dọ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ bí kò ṣe ilé ìtura tó ń bẹ nínú gbọ̀ngàn ààyè ìkàwé ọ̀hún tó wà nílùú Abẹ́òkúta. Ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ EFCC èyí tó fi ọ̀rọ̀ náà léde lọ́jọ́bọ̀ sọ di mímọ̀ wípé Ọ̀gbẹ́ni Délé Oyèwálé sọ di mímọ̀ wípé àwọn ò ní kankan ní ṣe pẹ̀lú olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, bẹ́ẹ̀ sì ni àwọn ò ní kankan ṣe pẹ̀lú gbogbo ààyè ìkàwé tó jẹ́ ti Ọbásanjọ́ bí kò ṣe ilé ìtura tó ń bẹ nínú ààyè yìí ńlá wọn wá fún àwọn ìròyìn èyí tí wọ́n fi tó wọn lọ́wọ́ o lórí owó èyí tí wọ́n ní àwọn yóò san gẹ́gẹ́ bí owó ìtanràn tó ń lọ bí bílíọ̀nù 3.5 náírà àti ìwé tó ní àwọn yóò kọ fún ìforíjì tí wọ́n sì fún wọn ní gbèdéke ọjọ́ 7. EFCC ní àwọn èyí tó kan àwọn làwọn yóò ṣe, àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú gbogbo ẹ̀sùn èyí tí wọ́n kà sí wọn lọ́rùn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti fi ìròyìn léde báyìí wípé ẹni bá mọ̀ ní báyìí ní í ṣe ni o, tí ò bá lọ́wọ́ ará ilé nínú àlejò kò lè mọ sáré afọ́jú o látàrí ìjínigbé tí wọ́n jí ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga fáfitì Adékúnlé Ajásin èyí tó ń bẹ ní Àkùngbá Àkókó ní ìpínlẹ̀ Ondo èyí tí wọ́n jí gbé ní ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn-ún tó ń ti ènìyàn kan nínú ilé ìwé náà. Wọ́n ní ọ̀kan nínú àwọn ọlọ́kadà tí máa ń fi ṣiṣẹ́ ọrọ̀ ajé tó ti mọ arákùnrin ọ̀hún dáadáa èyún Ọ̀gbẹ́ni Samuel Ọmọnìyè tí wọ́n ti mọ̀ dáadáa ni wọ́n jí gbé o. Ọ̀gbẹ́ni Samuel Ọmọnìyè ló jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ nínú ilé ẹ̀kọ́ gíga fáfitì Adékúnlé Ajásin èyí tó bẹ ní Àkùngbá Àkókó ní ìpínlẹ̀ Ondo èyí tí wọ́n jí gbé tòun ti ènìyàn kan tó jẹ́ àwọn òṣìṣẹ́ pọ̀ rẹ̀. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ní ọlọ́kadà kan èyí tó mọ̀ wọ́n dáadáa tó mọ ìwọlé ìjáde wọn nínú ilé ẹ̀kọ́ náà, òun ló fún àwọn oníṣẹ́ ibi ní ọwọ́ tí wọ́n sì fi rí arákùnrin ọ̀hún jí gbé. Ṣùgbọ́n ìròyìn ayọ̀ ibẹ̀ ni wípé lọ́jọ́ àìkú èyí tó kọjá yìí ńlá arákùnrin náà lórí ìtúsílẹ̀ àti ẹnìkejì rẹ̀ tó ń jọ jí gbé o ni wọ́n rí ìtúsílẹ̀ kúrò lákàkà àwọn oníṣẹ́ ibi ọ̀hún. Ọ̀gbẹ́ni Samuel Ọmọnìyì ló dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run
àti akitiyan iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo tó fi mọ́ àwọn olùdarí aláṣẹ ilé ẹ̀kọ́ gíga fáfitì náà, bó tilẹ̀ jẹ́ pé mílíọ̀nù 7 ń làwọn oníṣẹ́ ibi ọ̀hún béèrè fún, ṣùgbọ́n lọ́wọ́ yìí wọn kò sọ iye pàtó kan ètò wọn fún àwọn oníṣẹ́ ibi náà síwájú kí ọ̀gbẹ́ni Samuel Ọmọnìyí àti ẹnì kejì rẹ̀ kí wọ́n tó rí ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ àwọn ajínigbé. Lákòótán, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ní gbogbo àwọn ènìyàn tí wọ́n mọ̀ sí ìjínigbé ọ̀gbẹ́ni Ọmọnìyí pátá ni wọn yóò fi ọwọ́ òfin mú láì fi ẹnikẹ́ni sílẹ̀. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International. Lákòótán, nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé obìnrin tí ṣọmọ ilẹ̀ wa Nàìjíríà, Tiwa Savage, ló ní lọ́wọ́ tóun wà yìí òun wà lápọ̀n obìnrin tó sì jẹ́ wípé òun nílò ọkùnrin alálùbáríkà tí yóò fẹ́ òun fẹ́ ìṣòro àti gbogbo ṣùgbọ́n òun. Tiwa Savage ní ó ń ká òun lára, ó sì ń dùn òun, ọkàn òun sì kún fún ọgbẹ́ o nítorí wípé òun ò ní adé lórí. Ó ní kò sí àpọ́nlé yìí fún obìnrin tí ò ní adé lórí o, bí ò ṣe sí iyì fún ọba tí ò ní olórí láàfin. Ó ní láti ọjọ́ tóun ti kọ ọkọ òun T-Blaze tí wọ́n ti kọra sílẹ̀ àti ìgbà yìí lòun ti ń ṣe ìyáńdágbè. Ó ní ó ti sú òun nítorí pé òun nílò ọkùnrin nínú ayé òun. Tiwa Savage ti ṣe ẹni ọdún 45 45 years old, òun mà lókè gbàjarè bẹ́ẹ̀ síta lórí ètò kan. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbìyànjú lòun ti ń gbà o láti lè rẹ́ra òun nílẹ̀. Ó ní kó má lọ jẹ́ wípé àwọn gbèdéke èyí tó ń gbé sórí ọkùnrin tí ó bá fẹ́ òun ló fà á tí àwọn ọkùnrin tí wọ́n fi ń tẹ ẹsẹ̀ mọ́rìn láti máa rìn jìnnà sóhun, gẹ́gẹ́ bí ohun tó bẹ̀rẹ̀ wípé ọkùnrin tí ó bá fẹ́ òun ó gbọ́dọ̀ jẹ́ ọkùnrin èyí tó ní owó lọ́wọ́, tó ní jọ̀bọ̀jọ̀bọ̀, bẹ́ẹ̀ sì ni tó ṣetán àti tó tún rẹwà lọ́kùnrin, èyí tí ò tí ì ní ìṣòro kankan pẹ̀lú obìnrin tàbí tó ti bímọ rí o. Gẹ́gẹ́ bí Tiwa Savage ti sọ, ó wá ní nípa ìdí èyí òun yóò tú èròǹgbà àti ìbéèrè òun kóun yí padà. Ó ní ọkùnrin tí ó bá fẹ́ òun lọ́wọ́ yìí nǹkan kan ṣo tó gbọ́dọ̀ ní ni wípé ó gbọ́dọ̀ ní bàálù ọkọ̀ òfurufú kan, bẹ́ẹ̀ sì ni kò gbọ́dọ̀ ní obìnrin tàbí kó ti bímọ tẹ́lẹ̀. Ó ní bírú ọkùnrin bẹ́ẹ̀ bá ti ṣe tán òun wà lórí àtẹ báyìí kí wọ́n nawọ́ gọ́ òun, gẹ́gẹ́ bí Tiwa Savage bó ti sọ o. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, ọdún 2013 ló fẹ́ ẹni tí í ṣe olùkú rẹ̀, máníjà rẹ̀ tẹ́lẹ̀, eyín ọ̀gbẹ́ni Balógun Túnjí, èyí tí wọ́n mọ̀ sí T-Blaze, tí wọ́n sì bí ọmọ kan tí wọ́n pè ní Jamiu fúnra wọn kó tó di pé ìrìnàjò ìgbéyàwó náà ó túká o lọ́dún 2018. Láti ìgbà yìí ni Tiwa Savage ló ti di màmá ń dágbé bàbá yọ́wà, èyí tó ní lọ́wọ́ yìí o òun nílò ọkùnrin alálùbáríkà nínú ayé òun. Tó ẹyẹ èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí di ojúmọ́ ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ wa, ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú wòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o.
ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.